Gbogbo Ìjẹ̀bú wọ́n tẹpá mọ́ṣẹ́. Gbogbo Ìjẹ̀bú ṣẹ́wọ̀n lólówó. Gbogbo Ìjẹ̀bú wọ́n tẹpá mọ́ṣẹ́. Gbogbo Ìjẹ̀bú ṣẹ́wọ̀n lólówó. Ìjẹ̀bú ọmọ alálẹ̀ wọ́n dára. Ìjẹ̀bú ọmọ alálẹ̀ wọ́n ṣènìyàn. Ìjẹ̀bú ọmọ alálẹ̀ wọ́n dára. Ìjẹ̀bú ọmọ alálẹ̀ wọ́n ṣènìyàn. Kékeré Ìjẹ̀bú o, owó ni, owó ni. Àgbà Ìjẹ̀bú o, owó ni, owó ni. Ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó, ẹ̀wẹ̀ tó. Ilé iṣẹ́ ló kọ́ tẹ́mi torí ọ̀gẹ̀dọ̀ dẹ́gàn. Ọmọ alárẹ̀, ẹ̀wẹ̀ tó.
ó dà wá. Recognition of award presented to Alaja Chief Mrs. Ojude Saromi in recognition of your immense contribution toward the growth and development of the youth forum and family in general. Dated today, 29th May 2026.
aṣọ yìí àwọn aṣọ yìí. ẹni bá fẹ́ yin ìbọn kó máa gbé sókè ẹ máa gbé sókè. òkè ló wà ìsàlẹ̀ òkè ló wà. nítorí pé ọjọ́ èmi ó ṣojú ẹ̀mí ẹnìkankan wa adúpẹ́pẹ́ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ adúpẹ́pẹ́ nìkan kò sọnù adúpẹ́pẹ́ ìdààmú òde bẹ́ẹ̀ nìkan kan adúpẹ́pẹ́ ẹnìkan kò kú nínú gbogbo wa adúpẹ́pẹ́ àwọn oṣù yìí wọ́n ti wà lẹ́yìn adúpẹ́pẹ́ wọn ò padà lẹ́yìn wa olúwa ò ṣe é ayọ̀ abíọ́gá o olúwa ò ṣe é olúwa ò ṣe é àwa lọ́dún tó kọjá àtúwá lọ́dún yìí ẹ máa sìn wá lọ àwọn ọmọ ẹ ń lọ báyìí ní orúkọ rẹ ni nítorí pé ẹ̀yin tẹ́ ẹ ti sùn ẹ̀yin náà fi ń ṣẹ̀yẹ fún ẹ máa ṣáájú fún wọn ẹ máa kẹ́yìn fún wọn bọ́n ṣe ń lọ báyìí wọ́n ṣe ń lọ kọ́ padà bọ̀ láyọ̀ àtàlàáfíà ìdààmú kó má dé bá wọn kó má fẹ́ nìkan kan ṣàwátì gbogbo àwọn tó máa tẹ̀lé wọn òye ojú òye inú kó má kẹ́ nìkan kan adúpẹ́ lọ́dún tó kọjá àtúnwá lọ́dún yìí o ó yẹ ẹ máa sìn wá lọ o ó ṣì ṣàròmí má padà lẹ́yìn gbogbo wọn o ìwọ náà ń ṣẹ̀yẹn fún o ìwòye ẹ̀mí wọ́n jù báyìí lọ o gbogbo ibi tó ti mọ́wọ́ tó ná lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ ni kò fi rọ́pò fún wọn o má jẹ́ kó kábàámọ̀ pé àbámọ̀ kí n má ná má jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn àbámọ̀ kí n ná ju báyìí lọ bẹ́ẹ̀ ni kò ṣe fún wọn lẹ́nu iṣẹ́ wọn kó má gbàgbé ìdánilò kí kankan má ṣe nìkan kan wọn ẹ̀yin ó ṣe máa sìn wá lọ. ṣá máa sìn wá lọ ṣá máa sìn wá lọ. Sọ̀kalẹ̀ lórí kíní yẹn. Ọlọ́run ṣe o ọlọ́lájọ ṣọ́ọ̀dún tó kọjá tó dòdò yìí àánú la rí gbà Ọlọ́run tó wá gbé ògo ìdílé ìga ìdílé yóò ní wọn. Àmín 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 ọmọkùnrin ni àtọmọbìnrin ni ìdílé yóò ní wọn. Àmín àmín òkè òkè báyìí lọ́wọ́ máa lọ. Àmín àwọn tó ń náwó lọ́dún yìí Ọlọ́run báyìí kọ́ mọ́bí tó ti mówó lọ. Ọlọ́run tó bá tún dọdún tó ń bọ̀ ká tún ṣe jù báyìí lọ. Tó bá dọdún tó bọ̀ ká tún ṣe jù báyìí lọ. Ọlọ́run wá wo láwọn tó tẹ̀lú ìdó Ọlọ́run wá wo láwọn bàbá tó sìn àtọ̀hún ìyá tó sìn Ọlọ́run àti wá fẹ́ ọ̀rọ̀ ilé Ọlọ́run lọ́wọ́ kọlọ́ṣọ́ àlọ́kọ́ṣọ́ wa bọ̀ gbogbo ẹni tó tẹ̀lé wa lọ kí kọ̀ọ̀kan wọn má sọnù kí kọ̀ọ̀kan má ṣe wọn àṣìta àbọ̀ kó má bà wọn lágbára lọ kọlọ́ṣọ́ gbogbo àlọ́kọ́lọ́ṣọ́.
ẹjọ́